in as much as àti mọ̀ pé olórí ibú tí ó ṣe pín méjì ní Ṣọlápé gbogbo alámọ̀ yẹn, mo tún fẹ́ fi àsìkò irọ́ everybody pé in fact kò yẹ kó jẹ́ mi ló yẹ kí n máa sọ kínní ẹ jọ̀ọ́. I have thought about it and I feel like it's the right thing to do. Ṣé rí àwọn ọmọ tí láti bí? I saw a blog tó fẹ́ máa blog wọn. Ṣé ti understand ẹ sẹ́? Àwa yàtọ̀ sí Ṣọlápé àti àdáradá tó máa ń ṣe. Mo mọ̀ pé òun náà máa ń ṣe pé fọmọ ó máa ń kọ RIP sórí ọmọ. But in as much as, you know, we are not as stupid as she is. I've seen a blog, Totin blog Omo Lati. I still don't feel comfortable subjecting her to bully. Honestly speaking. Olórí burúkú ni Ṣọlápé. Olóṣì ni ayé ẹ̀ ti bàjẹ́. Bó ṣe wà yẹn kì í ṣe pé ó nífẹ̀ẹ́ àti àwọn ìyá onímọ̀ọ́mọ́ àtàwọn ọmọ wọn kì í ṣe pé ó nífẹ̀ẹ́ wọn. Bó ṣe wà yẹn gbogbo ayé ló ti ṣẹ̀ ẹ́. But at the same time, I roll in the mud pẹ̀lú Ṣọlápé. I'm talking from a mother aspect. Mo rí bó ṣe ń blog ọmọ yẹn. I'm not even going to say her name so that, you know, I'm just keeping it 100 here. Don't pè lólóṣó. Bólóṣó ló ń ṣe kiri. She doesn't deserve that. Oh no. Anything to ẹ lè gbé ìyá wọn ṣépè kẹ gbé ìyá wọn ṣépè ẹ fà àwọn yẹn lẹ̀. Ẹ gbé Ṣọlápé, ẹ gbé ọkọ arìndè tó gbé sílé ìyẹn bọ̀dá láti. Ẹ kó gbogbo nǹkan tó máa ń kan yín lára ẹ fi kan Ṣọlápé, ẹ fi kan àwọn ìyálé Ṣọlápé, ẹ fi kan bọ̀dá láti, ẹ fojú láti gbolẹ̀. Bọ̀ ẹ fà àwọn yẹn lẹ̀. Ṣé mo rí tí tèmi tẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ ni pé it's not about anything, but àwọn ọmọ yẹn ṣe bẹ̀rẹ̀ life wọn ni. Gbogbo ala ní èjì wọn sínú ilé. Àwọn ọmọ yẹn ṣe bẹ̀rẹ̀ life wọn ni. Pátápátá 2021. Ẹ má jẹ́ àkó blog. Ṣé mọ̀ pé tí tó bá ti gbá lọ kò ní gbá bọ̀. Ibi tẹ́nu dé ẹsẹ̀ ò dé bẹ́ẹ̀. Àwọn ọmọ yẹn ṣe kàn ṣàgbákò bàbá ni bàbá olórí burúkú. Ẹlẹ́ja dídín olóṣì. Wọ́n ṣe àgbákò bàbá. Wọ́n gba the wrong channel wá sílé ayé ni. Wọ́n gba the wrong channel wá sílé ayé ni. Àwọn kan gangan Ọlọ́run. Téèyàn bá sọ pé kéèyàn ro dúdú ẹ̀fọ́, èèyàn máa họra dé ègún ni. Olórí burúkú ni Ṣọlápé, àmọ́ accepted. Ẹ fi dára tó bá wọ̀nyí. Àrí bó ṣe ń ṣépè fáwọn ọmọ Fọlá. Tẹ̀lé ògo Ọlọ́run kò sí nǹkan kan tó ṣe wọ́n. Bó ṣe rí àwọn ọmọ ìyálé yẹn, I just don't know. I just have a soft spot for them because this is their prime time. I think that is why I have a very soft spot for them. Pé àwọn gangan kọ́ ló ṣe. Prime time wọn ló dẹ̀ wà. Ọmọ 2021, 22, they are in their prime time. This is a time that they will be having a fiancé, they will be having a man, they will be having their own boyfriend. They want to build their life, you know, they want to create something for themselves. Ẹ dẹ̀ mọ̀ pé gbogbo ayé ń sìn báyìí orí social media náà ganu sí any small thing wọ́n ti ṣá orúkọ wọn sí social media. If they are seeing something like that, kò dáa. Torí Ṣọlápé ni o. Ṣọlápé ò dẹ̀ kì í ṣe ìyá wọn, kì í ṣe bàbá wọn. In fact, inú Ṣọlápé máa dùn sí nǹkan tẹ́ ń ṣe ni. Torí lọ́kàn Ṣọlápé, báwo náà ṣe máa bí ẹ sáyé, ìwọ ló wá gbọ́kọ̀ mi. Ẹ̀rí tó sọ pé òun ti mọ bọ̀dá láti for over 100 years. So technically nǹkan tó ń sọ ní pé gbogbo àwọn ìyálé yẹn kò sí wọn ò ní space òun lòun kọ́kọ́ fẹ́ láti. So gbogbo ọmọ tó bí Ṣọlápé understand Ṣọlápé.
bẹ́ẹ̀ ṣe ń dráàgì ọmọ yẹn inú ẹ̀ ń dùn ni. Ẹ dráàgì bọ̀dá láti ẹ fojú ẹ̀ gbolẹ̀. Ẹ dráàgì òun fún ara ẹ̀. Ọmọ yẹn ò deserve ẹ̀ Ọlọ́run. Wọn ò lè kọ́ bàbá wọn. Wọn ò lè change nǹkan tí bàbá wọn ò dẹ̀ gbọ́ tí ẹ gbọ́dọ̀ jẹ̀yà iṣẹ́ bàbá wọn. That is one thing I will not stand for. Ẹ ti ẹ̀ gbéyàwó ṣe pé a sì mọ̀ pé òkè ó ti dá ifá ọmọ yẹn lẹ̀. For the past 6-7 years lórí burúkú ti dé bá Ṣọlá pé àwọn ọmọ yìí náà ẹ mọ nǹkan tó ti ń go through. Seeing their father tó ń ṣẹ̀sìn awọ́rò ń ta, they may not be able to talk. But láàárín friends, wọ́n máa fi bú wọn náà. They have gotten their own fair share. Àwọn kọ́ ló jèso àwọn lẹ́yìn kan. Láti ló lọ jèso. Wọ́n kàn gba wrong ipasẹ̀ burúkú náà gbà wá sílé ayé. But that doesn't mean we should, you don't have to like them or do anything for them. But má jẹ́ àbá tí wọ́n jẹ́, àwọn kan wọn kọ́ ló ṣẹ̀. I'm talking from a motherly aspect. Like, tí n bá ṣẹ̀, ẹ ṣe bó bá ṣe wù yín fún mi. Ẹ fà àwọn ọmọ yẹn lẹ̀. Ẹ rí wọn kàn jáde rí. Ẹ wo, mo ń gbọ́ pé blogger yẹn sọ pé ṣebí ó ń lọ sí ṣọ́ọ̀bù Lizzy ó lọ ń ṣe TikTok. Ṣé tí bàbá ẹ̀ bá sọ pé kó máa bọ̀ ní ṣọ́ọ̀bù Lizzy, ta ni who born her not to go? Ṣé mọ̀ pé she wà ní school? Ẹ mọ̀ pé ilé ayé Lizzy content ni. She will want to use it lójú tí ẹ̀hún pẹ́pẹ́ wà, but now we know the truth about Lizzy, that pé nothing is going right, everything is going left. Tí láti bá sọ fún ọmọ ẹ pé máa bọ̀ ní bíbáyìí, wá ṣe nǹkan báyìí, kó lè kọ̀rọ̀ sí bàbá lẹ́nu. Torí pé bàbá yẹn ló ṣe ìran lọ school. Wọ́n bá sọ pé kó wá ṣe ẹmọ Lizzy, ó máa kó aṣọ sí wọn lọ́rùn báyìí, wọ́n máa fi wọ́n ṣe content ìyá fọ́tò ni. Is àjọmọ́ òun àti Latini. These are still children. Oh no, they don't deserve it. If you think deeply about all this thing, ẹ máa rí pé àwọn ọmọ yẹn lọ. Normally èmi ti fẹ́ sọ pé ọ̀rá fún ọ̀rá ni, because wèrè fún wèrè, ogun fún ogun lórí social media. But when I think about it again, these are just children trying to figure out their lives. Ẹ má jẹ́ àbájẹ́ torí Lizzy. Ìgbà mélòó ló kù fún Lizzy kó tó máa lọ? Ìgbà mélòó eléyìí tó ti lò ṣó tó lè tó ṣì máa lò ni? These children still have a very bright future. They are doing what they are being told to do. It's not nǹkan tó wù wọ́n láti ṣe. In as much tó jẹ́ pé láti ló ṣì ń fún wọn lówó oúnjẹ, ló ń fún ìyá wọn lówó oúnjẹ, ló ń fún wọn lówó school. They will do everything Lati says. They now don't have mind of their own because bàbá wọn ti fẹ́ yàwó. And bàbá wọn àti ìyàwó tuntun, they want to let the whole world know that they are doing well. We know all these things. I'm not a softie. Tó bá sọ pé ká ṣe bí Lizzy náà ṣe, ó yẹ ká ṣe àwọn ọmọ yẹn ṣekúṣe ni. Bọ́ á nírú wọn sínú ilé náà. Gbogbo ara dẹ̀ ń gbàdúrà kó dáa fáwọn ọmọ wa. Àṣọlá pé kò ní ẹni kíní, kò ní ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ Ṣọlá pé blogger yẹn know that no one thing pé ọjọ́ tó fi Ṣọlá pé tó yẹ̀yẹ́ ẹ̀ tó sọ pé láwùjọ àwọn real estate, àwọn realtor wọn pé orí bóòdù dáadáa, orí tó wá mí pè fún Manuela. Orí pé wá mí pè fún Manuela. Bọ̀ sórí táwọn ọmọdé ó kàn fẹ́ bá tiwọn jẹ́ online ni. Tó bá tiwọn jẹ́ online, àwọn yóò kì í ṣe blogger, wọn ò lè sọ̀rọ̀, wọn ò lè defend ara wọn, and it will be there forever. It's not affecting Ṣọlá pé, and she's not coming to fight for them. Torí òun kọ́ ló bí wọn. Think. Let us think. She's not coming to fight for them. Tó bá jẹ́ ọ̀rọ̀ ayé rẹ̀ àbá ọ̀rọ̀ Láti, ẹ máa rí tó máa sunkún bóde, tó máa wọṣọ kan fọ́jọ́ mẹ́ta.
but lórí àwọn ọmọdé yìí kò sí nǹkan tẹ́ bá ṣe sáwọn ọmọdé yìí tẹ́ bá bà tiwọn jẹ́ kò kan Ṣọlá pé inú ẹ̀ gan máa dùn ni torí pé she already planned that kọ́ má dà nǹkan kan kó jẹ́ pé òun lòún rúùlù gbogbo ilé ayé wọn. That is it. ẹ lè fi àwọn ọmọdé ìwé Fọlá àbí àwọn ọmọ Fọlá because Fọlá ti rí àánú gbà. Àwọn ìyá àwọn ọmọdé ẹ ṣáà gbọ́ ìyá onímọ̀ọ́mọ́ ìyá onírú ibo náà ti fẹ́ rí owó àti nìkan náà ni. That is it. Is that they stay or they go? Kí Fọlá gan tó rí àánú gbà ẹ mọ nǹkan tójú ẹ rí ni. They say it's not coming to defend these children. These children cannot defend themselves. They just find themselves níbi tí ó yẹ kán ti bára wọn ni. It's not their fault. But I just want to beg you. Blogger Emore. Please. You can do anything you like on your page. Oh. Yes. It's how you feel. My dear, we all feel that way. We all feel to destroy anything that comes from Ṣọlápé àti Láti àwọn olórí burúkú méjì yẹn. But at the same time, ẹ̀rù torí Ọlọ́run ọba máa ọmọ yẹn lára. Anything you put on the internet on them will be on the internet forever. Anything you say about them will be on the internet forever. Any olóṣó lọmọ yẹn ṣe kiri olóṣó lórí TikTok. Ah, come on. Ọmọ kékeré lọmọdé yìí. Ọmọ kékeré lọmọdé yìí. Ẹ máa jà bẹ̀rù Ọlọ́run. Ẹ má jà fi ìyá Lizzy ká fi jọ ọmọ ọlọ́mọ. Kò sí anybody tó máa gbọ́ kinní yẹn. Ò bá jẹ́ ibi iṣẹ́ ni, ò bá jẹ́ boyfriend ẹni tí ò ní máa side high ẹ̀. Social media máa ń ba ayé èèyàn jẹ́ náà, gbogbo alámọ̀ yẹn. Social media kọ́ ló ba ayé Ṣọlápé jẹ́ dèní ni. Social media ló ba ayé Ṣọlápé jẹ́. Bó ṣe lọ sókè, ilẹ̀ ó wálẹ̀ ó ṣubú gbà báyìí ó fọ́ mọ́lẹ̀. Ọlọ́run ọba mo fi bẹ̀yìn. Tẹ́ bá hot àbí tẹ́ bá ń ṣe tẹ́ bá ń drag àwọn ọmọ Láti kò wá fẹ́ ti Ṣọlápé inú ẹ̀gbọ́n máa dùn ni. Ẹ drag Láti. In fact tó bá jẹ́ pé okay bí Ṣọlápé ṣe ń ṣépè ẹ drag ọmọ Ṣọlápé ẹ fi àwọn ọmọ Ìyálé yẹn lẹ̀. Ẹ drag ọmọ Ṣọlápé bẹ́ẹ̀ ni. Ẹ má spare ọmọ tiẹ̀ kẹ́ máa drag ọmọ Ìyálé ẹ drag òun ṣàbímọ ẹ drag ọmọ tiẹ̀. Torí in defense now ṣe ló dàbẹ̀ ní pé èèyàn ń bá ọmọ kékeré tí ò lè jà èèyàn ń bá jà tí ò ṣe pé ó ní say nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ tí ò ṣe pé òun gan ló lọ fún fi Lizzy fún Láti tó jẹ́ pé they are just existing because ibi tó rí dá wọn sí nìyẹn. Please, social media máa ń lọ fáàgọ̀. And these are just children ní Naija yẹn trying to survive, you know. Tó jẹ́ pé ẹ má affiliate wọn mọ́ Lizzy ẹ jọ̀ọ́. Bó ń ṣe TikTok inú ṣọ́ọ̀bù Lizzy for the time maybe ni ẹ rí pé ọmọ Lizzy Rotimi gan jápa. Bẹ́ẹ̀ ni tí Rotimi bá wà Nàìjíríà ọ̀dọ̀ Lizzy ló máa wà torí pé kò sí Nàìjíríà ló ṣe já dànù kò wà lérí kò sí nǹkan tó ń ṣe tó wá kò associate kò acknowledge ẹ̀ rí mi ò rò gan sọ̀rọ̀ gan. Mi rò pé wọ́n ń sọ̀rọ̀ gan níbi tó le dé. Ọ̀tọ̀ lèèyàn tó ṣẹ̀ ọ̀tọ̀ lèèyàn tó ń jẹ̀yà kò lè affect Lizzy torí òun kọ́ ló bí wọn. That is just it. I'm just trying to let you know that àwọn ọmọ yẹn number one they're in a country that is very very hard. Number two
ìyá wọn ò lè stop Lizzy ìgbà tí ọwọ́ láti gan tó jẹ́ bàbá wọn ò ká Lizzy kí ni tìyá àwọn ọmọ yẹn wọn ò lè stop àwọn ọmọ yẹn gan ò lè stop Lizzy. That is it. And they still have no say because láti ló ṣì ń sanwó school wọn so they are already in a tight situation. Ẹ jẹ́ káwọn ọmọdé yìí ṣetán ẹ máa rí bí gbogbo wọn ṣe máa ya dànù. That is it. They still have a long way to go in life. Lizzy ò ní nǹkan kan mọ́ ó ti tán fún. Àwọn ọmọdé yìí they still have bright future. Ẹ jọ̀ọ́ Ọlọ́run ọba mo fi bẹ̀yìn. Ọlọ́run ọba ni mo fi bẹ̀yìn. Ẹ rí pé mi gbé wá bíi dragging. Mo kàn fẹ́ ká kójọ iye wa. Pé tá bá fi tí wọ́n bá blog ẹ̀ tó ń ba ayé ẹ̀jẹ̀ tí mi blog ẹ̀ tí ń ba ayé ẹ̀jẹ̀ kí la fẹ́ gain. That is it. Ẹ kó yà fún Lizzy ẹ kó yà fún láti orí láti gbáyà dáadáa. Orí láti orí ìyá ni ó gba ìyà dáadáa ẹ kó yà fún ẹ ṣe yamayama ẹ fà àwọn ọmọ yẹn lẹ̀ ẹ fà àwọn ọmọ ìyálé yẹn lẹ̀. That is just it o. Nǹkan tèmi ní kí n sọ ń pa yẹn nìyẹn o. That is it.